Holy blessed month. I need to fast so that I can seek for forgiveness. Sharu Ramadan, you are the most powerful month. That used to join us together. You make us to do everything together. Assalamu alaikum yawa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àfà Mukaila. Ṣé ẹ rí oṣù àpọ́nlé tí a fẹ́ mú ní ọ̀la òde yìí? Ọlọ́run á fi pọ́n yín lé. Ọlọ́dà tó bá wà nínú ẹ̀ báyìí kò ní yọ ẹnì kankan ní wàhálẹ̀. Ẹ̀yin ẹlẹ́yà mo kí yín o. Ọlọ́run á máa fún yín ṣe. Yawa. Gẹ́gẹ́ bí ìlànà bí ọmọ òfin lè. Bàbá ní ìlànà àná gbà mọ́ sára rẹ̀ sára. Lẹ́yìn la máa kàṣà mọ́. Bàbá ní òní yóò àkàṣà mú. Àwẹ̀ wa bẹ̀rẹ̀ fún ọgbọ̀n ọjọ́. Bàbá ní àwẹ̀ ọgbọ̀n ọjọ́ ò bẹ̀rẹ̀ báyìí. Láti lè súnmọ́ Ọlọ́run. Bàbá ní oṣù yìí láti súnmọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ti ṣe àwa tọrọ dáríjì lọ́wọ́. Bàbá ní oṣù yìí oṣù gbé ẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀. Gbogbo á dẹ̀ máa nígbàgbọ́ pé Ọlọ́run yóò gbà á. Ọlọ́run ó darí gbogbo ẹ̀ṣẹ̀ wájú wa. Torí ẹ̀ la ṣe gbé ètò àṣẹ kalẹ̀. Kálẹ̀ rẹ̀ ká jẹ́ kí gbogbo èèyàn tó jẹ́ mùsùlùmí òdodo ládùúgbò mọ̀ wípé èrè la máa kájà. Bàbá ní lónílé-ìdílé o ká máa wí fún wọn pé òní a máa kájà wọn. Ẹ wo ìyẹn náà dáa nítorí pé Ọlọ́run ọba náà kò kọ ìgbìyànjú. Bẹ́ẹ̀ni. Ṣé wá rí fún ìgbìyànjú tẹ́ ẹ ṣe yìí? Gbogbo ládá tó wà nínú oṣù tá a máa mú yìí kò ní yọ ẹnìkan kan. Ṣé rí lémi gẹ́gẹ́ bí ẹnìkan Alihaja Molika mo ti pinnu ní odò ọkàn mi wípé bàbá máa fi bẹ̀rẹ̀ àwẹ̀ yìí gbogbo oúnjẹ pátápátá tẹ́ ẹ máa fi jẹ sààrì èmi kìíní yìí ṣé rí tí ẹ máa fi ṣínú títí débi èso agbára Ọlọ́run. Wá ìyá kun. Ẹ̀yin ìyá wa ẹ ṣe àdúgbò ṣé wàá rí bá ṣe wá wà yìí o a tún ti wá ní lẹ́mìí pé gbogbo òru sàárì la máa jí gbogbo èèyàn pé sàárì ti tó dá o. Nínú yàrá. Yàrá ìdáyà Ramadan. Orí àbá ìdáyà Ramadan. Orí àbá ìdáyà Ramadan. Orí àbá ìdáyà Ramadan. Àríyá máa wọ dáyà Ramadan. Orí àbá ìdáyà Ramadan. Orí àbá ìdáyà Ramadan. Blessed month, holy blessed month. I need to fast so that I can purify myself. I need to fast. Àfa lè gọ́dọ̀. Wọ́n wò léyìí. Agun mẹ́ta ti lù jẹ́ lọ jí àwọn èèyàn fún sáré káwọn náà lè padà wá káwọn mọ́ta máa jẹ. Dìde agun mẹ́ta ti kọjá ó ti lù ajá lọ jí àwọn èèyàn fún sáré àwọn náà wà mọ́ta máa jẹ.
inú rọrùn no. látàlẹ́ àwọn tó ti sojà àárọ̀ ìlú tí wọ́n wọ̀n báyìí. Lagos boy. Kó tó ti sùn tí wọ 7 hours tó tó ọmọ méjì. No. Àwọn tó ní àwọn ọmọ ìsùn ọ̀nà ò ní fojú kan rò. Èyí tí kò tí máa ṣe fún tí kò tí máa ṣe fún. Tó bá wẹ̀ kó já sí. Tí mo sún lọ́wọ́. Aago mẹ́ta ti lù ó yẹ ká ti lọ jí àwọn èèyàn fún sáàrì. Káwọn lóde ọmọ ta fẹ́ jẹ, wọ́n lè jẹ bí kí ló ṣẹlẹ̀. Àwọn bá yí kọ́ ṣẹlẹ̀ lulẹ̀, iṣẹ́ pé máa sùn rè. Káwọn kásá wa jẹ́ àwọn kásá kúrò lé o, ṣé pé máa sùn rè. Ní wọ́n wọlé lé. Ó di ìrọ̀kù gbà, dandan ló máa gbé. Ọkọ ni ẹ ti ẹ gbé gbogbo tí òwe máa fi ṣe yìí ni wọ́n máa jẹ sáré. Àyè mo ń rọ́jú jì ni o, mo ń rọ́jú jẹ sáré ni o. Ṣé kò possible pé kí èèyàn máa jì ní sáré kó dẹ̀ ilẹ̀ dẹ̀ mọ̀ pé òun gbà àwẹ̀ kó dẹ̀ pé yẹn máa ṣe. Èyí tó jẹ́ àwẹ̀ gangan bẹ̀ tí wọ́n fẹ́ ká máa ṣe gangan ni pé ká máa jí ká máa jẹ sáré yẹn kọ́kọ́ ló dá. Ọ̀yà sì dé jálọ jáwọn èèyàn. Ó bá mo ń try now. mo mọ̀. Gbogbo bí mo ṣe máa ń sọ̀rọ̀ bí àwọn àfáà lọ́rin tá a bá ti lọ ṣe kíní fáwọn èèyàn tá à ń pariwo aṣáájú káàkiri tá à ń ṣe gbogbo ṣe. Bá fún wa kan lóhun ẹ máa ń lò ìrajà lọ dídé jọ tọ́dẹ̀ pé làfà sí wọn tó bá pè é ní Lagos Boy tí wọ́n fà fà sísè wàá máa bínú yá dìde. wàhálà ìpọ̀ o. But tó bá lọ jẹ́ kó gbogbo wàhálà tó ń fún mi ṣe tó lọ jẹ́ pàànà bí wọn wá tó jẹ́ pàànà bí wọn iná méje ló wọ̀ bọ́dọ̀ ọ̀run iná méje ló wọ̀ bọ́dọ̀ ọ̀run iná méje ló wọ̀ bọ́dọ̀ ọ̀run. Bá a ṣe bá nìyẹn bó ṣe wà nínú ìlànà ẹ̀sìn mùsùlùmí òun là ń ṣe àkùsẹ́ tí ó bá wọnú nínú èmi àti kó má bàa wọnú náà níbo tí mo ṣe dìde àfọ Lagos Boy wẹ́wù kálọ̀ ewu àmọ́ abẹ́ mú jálọ. Make sure you feed less privileges. Even if you are not strong enough to fast, make sure you pray. Lagos Boy, kí ló tó ń sáré jẹun báyìí kí ló ṣẹlẹ̀? Mo máa sáré jẹ because mo fẹ́ jẹ tó láti kù mí máa le àwẹ̀ mi nígbò. Aṣáájú ṣì ń lọ́nà bẹ́ẹ̀ kọ́ o pé kí o jẹun wùwù kọ́ láwọn òfin nígbòyàn o ìgbà ẹgbẹ́ lé bí màá ti máa pẹ́ wà fẹ́ mú mi wà fẹ́ ṣe gbogbo ẹ̀ o. Tó bá jẹ jù mí lọ nǹkan tó bá lọ fast jù mí lọ. Díẹ̀ lèmi fẹ́ jẹ inú ẹ lè dàrú kò sí wọn tí ò lè ṣẹlẹ̀ ló ń ṣe ẹ́ báyìí. Orí pa sórí ọ̀rọ̀ àwẹ̀ yìí ojú ẹ fún mi. Torí kí ni? Wọ́n ń gbà rẹ̀ kágbà rẹ̀ àyẹ̀sígbà láti máa gbà rẹ̀. Confusing. Mo fẹ́ kí ọ̀sán bó ṣe wọ̀nyàn. Mo fẹ́ kí ọ̀sán ṣe bó ṣe wọ̀nyàn. Ó fi ẹgbẹ́ pé lẹ́yìn tó bá jẹ ó tún ṣe di adẹ́kẹ́ tó jẹ nǹkan mi. Àǹfààní yẹn wà fún ẹ fún àdúrà tó bá gbà ó wà fún mi fún àdúrà tí n bá gbà. Wọ́n fẹ́ kí máa gbà lọ ọdún yẹn kí máa jẹ nǹkan tó ń bọ̀ nínú. Gbọ́ ẹ o tí mo bá dàrú tí gbogbo bá ṣe máa wà bá mi o. Inú mi ò rí dàrú. Kò sí dènà ta kí wọ́n máa jẹun lápá ọ̀sán sí alẹ́. Wọ́n ní kí n máa wo oúnjẹ yẹn máa wò bẹ́ẹ̀. Sáwẹ̀ ló wá lè tó lè. Àmàwẹ̀ lè gbẹ́ lọ wa. Wọ́n pẹ́ àwọn àrùn náà àrùn ti wà ẹ́ wọ́n bá tètè róúnjẹ ìfun èèyàn ni wọ́n máa ń jẹ. Wọ́n náà àrùn ló ń jàjẹ fún dòróró. Ọkùnrin ibẹ̀ ló wà ọkùnrin wà bí àdúrà ni kò ní sí ibi ò ní pa ẹ́ bẹ́ẹ̀. Èmi ò ní mi àwọ̀. Gbogbo ìbẹ̀ ló ti ń kó yìí. Ṣé ká má jẹun mọ́? Alájẹun mọ́. Máa jẹ́ mi. Kí ni ṣótán? Ara kan tó mọ̀ yín sọ fún ẹ nìyẹn. Àìkò falẹ̀ fa ti ń ṣe. Kí ni tẹ̀ bomi lẹ̀? Ṣé màá bẹ bomi ni? Bomi lẹ̀, no problem. Ojú ló rọ sẹ́yìn. Gbogbo problem mi gbọ̀ngàn ni pé mi ò fẹ́ káwé wò mí rárá.
Rọra. Only blessed man. Ẹ̀yin alásàlátù ló tún kí lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí oṣù alákọ̀ọ́lé tá a wà, a dúpẹ́ ibi tí a ti bẹ̀rẹ̀. Àti Ọlọ́run tí mú wa bọ̀, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa dé. A sì dúpẹ́ ibi tí ó máa mú wa lọ lágbára Ọlọ́run ẹ̀mí wa gbàjà. Gẹ́gẹ́ bí ìlànà tí oṣù yìí fi lélẹ̀ fún wa, òun náà mo ti sọ fún gbogbo yín yẹn. Á dẹ̀ wù mí kí gbogbo wa mú lò ká pọ́nlé kò ní pẹ́ tá a máa fẹ́ parí ẹ̀ lágbára Ọlọ́run wọn tí à ń gbàdúrà sí Ọlọ́run á gbọ́ àdúrà. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Bí a ṣe wà nínú oṣù alápọ̀nlé tí à ń gbààwẹ̀ lọ báyìí, tí ó bá di lóru tí àwọn ọkọ wa bá ní àwọn fẹ́ bá wa ṣeré lọ́kọláya, ṣé a lẹ́tọ̀ọ́ láti gbà fún wọn àbí ká má gbà? Ẹ lẹ́tọ̀ọ́ láti gbà. Ṣe bí ọkọ yín tó so igi fún yín ni. Bẹ́ẹ̀ ni sà. Kò sí wàhálà, kódà kó bá wẹ̀ jẹ́. Kọ́tẹ́ kan máa ṣe ni pé ẹ make sure wípé ẹ wẹ̀ jánọ́bà. Tó ti pín sáré dé. Ẹ dẹ̀ lẹ́tọ̀ọ́ láti dáná fọkọ yín. Kò sí wàhálà. Sáàmà ni kò sà. Èmi kàn fẹ́ béèrè pé nínú oṣù Ramadan tá wà yìí, tí bá èmi ní oúnjẹ díẹ̀, tí bá wá rí ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tóun náà ń gbààwẹ̀ tí kò dẹ̀ sí nǹkan tó máa fi ṣínú, ṣé mo lẹ́tọ̀ọ́ àti fún nínú tọ̀dọ̀ mi àbí? Ó dáa, ẹ lè fún un ládàpọ̀ bẹ́ẹ̀. Ẹ fún un, ẹ dẹ̀ máa fọkàn gbàdúrà. Ó dà bẹ́ẹ̀. Àfà, tí àwọn obìnrin bá rí èélá wa ní àsìkò àwẹ̀, ṣé a lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀? Gẹ́gẹ́ bí ẹ̀sìn tá à ń sìn, ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn mímọ́ ni. Tí obìnrin bá ti rí irú àmì bẹ́ẹ̀, á dáwọ́ ìrun kíkí dúró, á sì dáwọ́ àwẹ̀ dúró. Ṣé rí gbogbo òrun yẹn Ọlọ́run ọba bùn, ṣùgbọ́n àwẹ̀ ó di dandan kó sọ padà o. I need to fast so that I can purify. I need to fast. Ya Ramadan, you are the holy blessed month. Ya Ramadan, I need to fast so that I can seek for forgiveness. Ya Ramadan, you are the holy blessed month. Alpha Lagos boy, bó bá lè jáwé okùn ẹ̀mí ẹ̀ já, kó má lè gbàwẹ̀ di aago méje pèsè dé okùn ẹ̀mí ẹ̀. Alpha Lagos boy. Òun fẹ́ máa dà mí láàmú. Ó yé mi, àwẹ̀ ló fẹ́ máa gbọ́. Bẹ́ẹ̀ ni àwẹ̀ ní gbogbo wàhálà sáré, gbogbo wàhálà. Yá, máa lọ lédè mi. Sí wàhálà. Ẹ wọ lẹ́yìn alájà. Ọlọ́run á gbàdúrà. Àmín ya Allah. Ọlọ́run á bá mo lọ lé àṣẹ. Àmín. Ẹ̀wọ̀n káwọn ọkọ wa náà ráyè púpọ̀. Ohun tẹ́ ń ṣe ẹ fi ń gbàdúrà fún yín tọ́jọ́ làrá yín náà. Ọkọ yín aṣọ rere. Àmín. Gbogbo àwọn ọmọdé ẹbí wọn aṣọ. Àmín. Ó tẹ́ torí ẹ̀gbà àwẹ̀ Ọlọ́run á mú lọ lé àṣẹ. Àmín. I've been looking at the sky, searching for the moon. Ayé kéèyàn kú òjijì. Àwẹ̀. Àwọn tí ò bá gbọ́n láwẹ̀ máa ń gbó torí kíni. Ẹ fún àbẹ́ẹ̀dì. Ọ̀rọ̀ máa yẹ kí wọ́n kú òjijì. Tí wàá rẹ̀ tún ti di àsìkò ìṣínú. Àtúnjọ sínú. Àwẹ̀. Mi lè wá kú. Wọ́n ní jẹ́ àwọn ìyá. Àwẹ̀. Yes, good one. You are under arrest. Wọ́bí. Tó bá ṣe mọ̀nàmọ́ná máa fi ìbọn mi máa fi fọ́ orí ẹni o. So mo fẹ́ kó cooperate pẹ̀lú mi. Ṣé o understand? Àwọn onígbò ẹgbẹ́ tó kù dà. Ẹ wo bí ayé yín ò ní bàjẹ́. Àtìrí yín náà ò ní tú. Jẹ́rí bí mo ti wà yìí. Àwẹ̀ ni mo wá já ń bí. Mo já àwẹ̀ ni. Ṣẹ̀rẹ̀ wá yí. Ráìsì ìgbẹ̀jẹ̀ wo yìí. Ayọ̀ igbó kẹ̀. Èmi igbó.
fagbó. òun mú gbó ló jókòó lòun jẹun bí ẹni tó fẹ́ kú tèmi tọ́la. àwọn tó kú ẹ̀dá. ẹ sà ìjẹ fagbó fáìsì ní ìjẹ ẹjẹ àwọn Nàìjíríà ráìsì àwọn òpè jẹ ẹni tó ráìsì magi tẹ. magi òun tó ní gbó náà. ẹ bọ ní òkè sóní gbó. tó bá fi station wà lọ ṣàlàyé. àìmọ̀ jẹ́ ń lo station. kẹtọ. ẹ sà ẹjọ ìṣàánú mi àjàdù mẹ́jọ torí tọlọ́wọ́ ẹjọ ìṣàánú yẹn wò oúnjẹ ìdí mo jẹ ẹ lè rí oúnjẹ ìmú gbà. tó bá dé station wà á ṣàlàyé bó ṣe wà ń lé igbó tó fagbó tán tínú ẹ ṣí sílẹ̀ tán tó wá fún oúnjẹ lé. arákùnrin sá ìfẹ́ kò ṣú ẹni tí stupid okay sir mo stupid ló káyìn bọ̀gọ̀ máa fọ́ orí ẹ̀dá mi why nonsense pẹ̀lú mi ṣe to understand. ẹ mọ̀ kọ́ tó kẹ́lẹ́ sá. ilé dìde wọ́n ní mi ní ilé owó mi ní kóòkì mo mú tán owó mo lè dìde ẹ̀wọ̀n kóòkì tó bá ti ní ẹ̀rẹ́ nu bó ṣe bá ń ṣèyàn nìyẹn ṣe rí mo ṣe ń wò bọ́ rẹ lọ́wọ́ yín sá mo ṣe ń wò bọ́ ẹ mà òrìrì ẹ̀rẹ́ mi mọ́lẹ̀ òrìrì ìbọn yẹn ó rẹ̀ mí mọ́lẹ̀ kò jẹ́ kí n lè dìde. ẹ̀rù bọ́ ń bẹ̀rẹ̀ àrùn. ẹ̀rù ló bá mi. sergeant bá tọ́jú wọn. ṣé wàá dé lè dìde báyìí. ṣé kìí ṣe pé fẹ́ láṣí yẹn. mo fẹ́ láì tó kù lára spoon yẹn ni. má la. waste. mo ní kó má la. ok sir. criminal ló ṣì ó la dìde. mi ò ṣeré pẹ̀lú ẹ o. Are you stupid? Make sure you feel less privileges. Even if you are not strong enough to fast, make sure you pray. Make sure you pray. Make sure you pray the night in this month, Ramadan. Wẹ́ẹ́ jẹ́ wẹ́ẹ́ mú ló kàn. Let's go. Afa le go. Ẹ pẹ̀lẹ́ o. Kí ló èwo ló bá bọ́mọ́wọ́ tó mú síbi dání kí ló ṣẹlẹ̀ lọ́sàn-án àwẹ̀. orúkọ tèmi ni inspector Mopelọ́lá mọ̀. Sergeant Béyì Yòókù fi ṣètàn lórúkọ mi. àwọn ọlọ́pàá kí ni tiẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá kí ló ṣẹlẹ̀. arákùnrin làwọn níbi tí wọ́n ti ń fagbó tó ti ń deal pẹ̀lú drugs so gbàtàdé máa wádìí ó jẹ́ kó yé wa pé òun léèyàn síbí so a ní ká tó mú lọ sí àgọ́ wa ká kọ́kọ́ wá yọjú sí yín náà. àfàlẹ́ gọ́sọ̀ igbó kẹ̀. igbó kọ́ ni mò ń fà. kí wá ló ń fà kí ló ń fà ẹni tó ń gbàwẹ̀ ni ó ń gbàwẹ̀ àwẹ̀ ló ń gbà kódà ló ń fẹ́ lọ rẹjú lé ni àbí. àfà ẹ má stress ara yín ẹ kò béèrè lọ́wọ́ ẹ pé kó wojú mi kó lóun ò jẹun kó kàn wojú mi kó bá mi sọ. àfàlẹ́ gọ́sọ̀ ẹ wojú ẹ. ohun tó ṣẹlẹ̀ ni pé mo ń gbàwẹ̀ lóòótọ́ àmọ́ nígbà tí awórókó wá fẹ́ mú mi awórókó yẹn ló wá fẹ́ mú mi gbà tí mo wá wò pé ọlọ́run má jẹ́ kí ẹ̀mí èèyàn ságùn nígbà tí èèyàn ò lérò pé ẹ̀mí òun lè lọ ságùn o wípé bí àrùn ò bá rí oúnjẹ jẹ déédéé kọ́ wá lọ sọ pé ò bá ti jẹun nígbà tó tún mọ̀ pé o ti fẹ́ kú pé tí èèyàn ò bá jẹun déédéé pé ó máa ń fa àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ lẹ́yìn jẹ̀dọ̀jẹ̀dọ̀ náà ó lè di ọ̀sà ni wọ́n á pé kí n wá ọgbọ́n dá sọ́rọ̀ ara mi bí àwọn ṣe dé nìyẹn. kò gbẹnu burúkú ẹ sọhùn kò gbẹnu burúkú ẹ sọhùn táìsàn bá ṣe amọ́pá ẹ̀sán ṣí ẹ àníjó gba àwẹ̀ ó dá àwẹ̀ di mélòó báyìí mélòó ló ti gbà. bí àrùgbà kankan ó ṣe ń dọ́gbọ́n sí ní gbogbo gbà ni. because ṣe la bá níbi tó ti ń jẹun bí ẹni tó fẹ́ kú and obviously àwọn tó bá ti fagbó tó bá ti ṣe cocaine tó bá ti gbé oríṣiríṣi drug àmọ́ pé ṣe ló máa ń fẹ́ wọn nínú sílẹ̀. kíchìn ni kún ẹ wà. kí ni nǹkan tẹ́ fẹ́ kí mi ṣe fún báyìí jọ ẹ yọ̀ǹda ẹ̀ fún mi kò ń fagbó kò ń fagbó. àfà kò sí nǹkan tá a lè ṣe because kéèsì máàlù yìí criminal case ni ọmọ àná láti tẹ̀lé wa lẹ́ẹ̀kan àgọ́ wa. ṣé criminal case náà ni téèyàn máa já àwẹ̀ ni. yes. because ibi tá a ti mú yẹn a lè release ẹ̀ fún yín amúkárí wọn apàwọ̀ ọmọ ọ̀sà kí ni ọ̀sà ṣe fún yín ọ̀sà ò ní ẹni tí ń ṣe pẹ̀lú àwẹ̀ because apart from the fact wípé fasting that spiritually bẹ́ẹ̀ náà ló dá medically
àìmọye àìsàn ló wà lágọ̀ọ́ ara tó jẹ́ pé tẹ́ bá dé hospital wọ́n máa sọ fún yín pé the only thing tẹ́ need ni pé kẹ́ lọ fast pé bóyá out of the 24 hours tó wà in a day o ẹ lọ fast 8 hours ẹ lọ fast 10 hours and before you know it ẹ máa wà healed. So what has also got to do with fasting? ká gbà yìí pé o ti jáwèé ẹ fìyẹ́lẹ̀ ẹ fòúnlẹ̀ láàrin òun àtọ́lọ́hún ìyá ẹ̀ṣẹ̀ tí yóò yẹ kẹ́ni tó máa wúrúwà tó wù yìí ẹ kó jẹ lóúnjẹ yìí olóúnjẹ yìí ẹ̀yàn dẹ̀ fún mi. no problem afa ìsàlẹ̀ odò ní station wa wà tẹ́ bá ní time ẹ lè wá wò wọ́n bẹ́ẹ̀. ìsàlẹ̀ odò tẹ́ bá dẹ̀ ní ó pọn dandan pé kẹ́ máa mú lọ kò sí wàhálà táwọn bá aṣọ dúdú wọn á yọjú sí ẹ máa mú lọ. no nítorí eré tí mò ń ṣe ẹ̀mí pé ẹni tẹ̀lé wọn sìn. ẹni bí rọrùn ló ń pọ̀ wọ́n ní ìka tó bá dẹ̀ṣẹ̀ ló bá ń gé èmi kọ́ mu fagbó èmi kọ́ mu rẹ̀ jáwèé. àbá ìtẹ̀lé mi sódà wọn lè mọ̀ pé mo lé èèyàn. máa wá lẹ́yìn táwọn bá aṣọ dúdú. ṣé bẹ́ẹ̀ ni màá ti tó dé. èmi ọmọ tá a bá bá wọn sọ tó bá gbọ́ àbọ̀tún wọn bá ti gbọ́ ó dé èèyàn lọ. ṣé mi wà nílò yídì ni. ó ti lọ yídì tí ẹbí tó ti ń jẹ local rice ẹ tí ó gbàwé kí ló fẹ́ lọ yídì fún. ọkẹ tí ń jẹ Lagos boy tájù ni o tájù. àfà mo bẹ́ẹ̀ jẹun ni ṣé mo bẹ́ẹ̀ jẹun tá a bá ń sọ fún ogun ó ti ẹ̀ dùn mí táwọn tó kù náà sí àwọn káwọn míì máa ṣe láàrin wọn lọ́tún àwẹ̀. You are the only person.